sáwa sọ pé òkú bá mi ló wá kó bọ̀ kó sọ mi rí ni. sẹ́yìn lẹ fẹ́ ra pákó. mo dára. igi ta fẹ́ rà igi tó máa ń yẹ eruku. ṣé báyìí ni mo ń ṣe dán ìdèdú dìdán. ọ̀rọ̀ Iya Sebili la bá wa afẹ́ kí Iya Sebili ti sọ́ọ̀bù àfẹ́ rí mọ́. ládùúgbò gbogbo rẹ tí mo ṣe ń ọjà yìí ó ní ẹ̀fọ́ àìdú for the market. Ọlọ́run ní gbà fún ẹ̀yin ò lè sọlẹ̀. ogi ò pé ni. wá aláṣẹ owó ẹ̀yẹ ó wọ́n gan o nǹkan kò dẹ̀ gbúdọ̀ ṣe. mọ̀dẹ́nà 50 million. mo fún ẹ ní 72 hours kó fi gbé kalaṣí yẹn wá láì jẹ́ bẹ́ẹ̀ ikú ni o. nítorí pé ìwọ ti dẹyẹ gúnugún bẹ́ẹ̀ sì ni ìran gúnugún kan ò kì í kú léwe. Iya Sebili agbọ́n máa bí wọ́n dà yókù sí wọn lára agbọ́n máa bí wọ́n ojú wọn ló ṣẹgbẹ́ wọn fẹ́ bàbá wọn ló ṣe.